الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله له أسلمنا وبه آمنا وعليه توكلنا. الحمد لله على نعمه وتيسيره والصلاة والسلام على سيد الوجود سيدنا محمد صلى الله عليه وسلم الذي بعثه الله رحمة للعالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وذرياته والتابعين لسنته وآثاره إلى يوم الجزاء. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi. A yìn Ọlọ́run púpọ̀. Alhamdulillahi. Ọba tí ó fi Islam tó fi ṣe ọ̀ṣọ́ fún wa. Ọba tí ó fi Islam tó fi ró wa láṣọ. Ọba tó fi Islam tó fi yọ wá kúrò nínú òkùnkùn. Ọba tó fi Islam tó fi yọ wá kúrò nínú ìnira síbi ìgbésí ayé gbẹdẹmukẹ. Alhamdulillahi. Àlékún kí àlékún gẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ bá Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì tó ṣe pé ìgbé dìde tá a gbé dìde ọba Allah gbé dìde nípa pé ayé ń dààmú ìnira bá gbogbo ayé ọkàn ò balẹ̀ láyé àwa gba Ànábì dìde pé ìrẹ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́lẹ̀ sọ gbogbo nǹkan yìí di rọrùn lọ́jẹ́ tí ò yé wọn ó yé wọn. Sallallahu alayhi wa sallam. Ànábì wa ń wí jáde nínú gbólóhùn rẹ̀ pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ànábì ní bu'istu rahmatan wa lam ub'ath azaba. Agbémi dìde láláàánú lóníkẹ́. Ọlọ́run pé wọ́n á ṣépèlé èèyàn kò pé wọ́n á jẹ́ èèyàn níyà kò pé wọ́n á fara nìyàn. Àlékún kí àlékún gẹ̀ Ọlọ́run jẹ́ ọmọ bá Ànábì o. Sallallahu alayhi wa sallam. Àwọn ará ilé Ànábì àwọn sàhábà Ànábì kó dọ́dọ̀ wọn. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn tí àwọn náà tó tẹ̀lé rípa Ànábì tó jẹ́ pé béèyàn bá wọn gbé ara ọ̀kan mi ni wọ́n abánigbé tuni lára ni. Allahu akbar. Gbogbo oyè wọn látòkè délé àlékún kẹyọ Ọlọ́run jẹ́ ọmọ bá wọn náà. Àmín. Ọlọ́run má yọ àwa náà lé lẹ́yìnkẹ́. Àmín ya Rabb. Àdúrà pàtàkì fún àfáà wa àgbà Mushriful Am àfáà olùtú ọkọ̀ ètò yìí Ọlọ́run bá ṣàlékún ẹ̀mí gbogbo wọn àtàláfíà wọn. Àmín ya Allah. Àtàwọn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn. Àmín. Àwọn tí wọ́n wà láyé nu àtàwọn tí wọ́n ti lọ. Àmín. Àdúrà pàtàkì fún iléeṣẹ́ yìí Ọlọ́run má jẹ́ ó jóná. Àmín. Bí ó bá jóná gbogbo àwọn awakọ̀ rẹ̀ àwọn olùràn ètò náà lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ wọn já síbi ẹ̀. Àmín ya Allah. Gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀ àánú Ọlọ́run jẹ́ ọmọ bá wọn. Àmín. Ààbò Ọlọ́run tó péye Ọlọ́run jẹ́ ọmọ bá gbogbo wa. Àmín. Bihaqila hawla wala quwwata illa billahil aliyyil azim. Àfáàmì Kọ́mọrùdín bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe. Wákàtí tí ń sin bẹ́ wájú wa yìí kìí ṣe ń tọ́pọ̀. Ibi a fẹ́ yà lónìí kò jìnnà. A sì fẹ́ ká yabi tí ó pọ̀ tá a fi ní ráyè débi tí a fẹ́ dé. Àkòrí ọ̀rọ̀ tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lérí lónìí
Ona ni bolo Ànábì wa Muhammad kan sallallahu alayhi wa sallam. Ṣé mọ̀ pé wákàtí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tí wọ́n máa ń sábà dá. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tá dénú Kùránì tá ò rí. Tá ò rí. Tá sì dénú hadisi tá ò bá. Tá ò bá. Májà mẹ́nu débẹ̀ Olúwa wa. 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 Torí pé Al-Qur'ani sakọ̀túnù ni. Hadith Ànábì wa Muhammad sakosi. Àwọn bàbá wọn lẹ Yorùbá wọn ní tá a bá mú sakọ̀tún tán tá a mú sakosi ìsàkúsà ló kù ńlẹ̀. Kúnlẹ̀ bàbá. Àlọ́rọ̀ tá a dénú Kùránì tá ò bá. Tá ò bá. Tá a tún wọnú hadisi tá ò rí. Tá ò rí. Májà mẹ́nu débẹ̀ Olúwa wa. 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 Májà mẹ́nu débẹ̀ Olúwa wa o. gbogbo ń ta àwọn àfọ́mọ sọ mẹ́bà máa yà wá. Wọ́n wá mú hadith Ànábì wa Muhammad wá. Hadith Ànábì Muhammad kan sallallahu alayhi wa sallam tí ń fi ń kọ́ àwọn sàhábà rẹ̀ lẹ́kọ̀ọ́ tí gbólóhùn náà lọ bí pé nínú ẹgbà wá míì àwọn àfáàjì ó yé wa pé Ma'adh ibn Jabal àti Abi Musa al-Ash'ari àwọn méjèèjì l'Ànábì fẹ́ rán wọn ṣẹ́ láti lọ́ọ́ fi ìsìláàmù lọ́lẹ̀ láwọn àyè kan kẹ́sì náà ó lè bá gbòòrò sí. Ànábì wá fẹ́ rán wọn. Ànábì ní lọ́lẹ̀ ńlọ yìí ẹ̀yin méjèèjì ìkìlọ̀ pàtàkì rèé. Àfáàmì Kamaruddin ọ̀wá pé kí ni ìkìlọ̀ náà ni. Kí ni ìkìlọ̀ bàbá? Ànábì ní ẹ̀ ń lọ rèé o. Yassira wala tu'assira. Ẹ jẹ́ káwọn èèyàn ó dá ìsìláàmù mọ̀ kí wọ́n mọ̀ pé ìrọ̀rùn ní ìsìláàmù o. Wala tu'assira. Ntí ó lágbára jù wọ́n lọ ẹ má bẹ̀rẹ̀ ń bẹ̀ fún wọn. Ànábì tó tẹ̀síwájú ó tó ní bashira. Ẹ máa fún wọn rò dùnú. Wala tunaffira. Ẹ má lé wọn kó ń di ẹ̀sìn. Bàbá wa wo ní ẹgbà wa míì. Àwọn àfáà wa ni ó tó wá nù Sahihul Bukhari pé yassiru wala tu'assiru. Gbogbo èmi àti ẹ náà àwọn náà wá wọnú ẹ̀. Àṣé àwọn àfáà jẹ́ ó yé wa pé gbólóhùn péréte yìí inú àwọn jawamil kalim inú àwọn gbólóhùn tásẹ́rẹ́ téèyàn ó sọ tó wá jẹ́ pé àwọn àtúmọ̀ hẹ́rìmọ̀ kẹ̀ǹkẹ̀ jìnrìn bambabamba ìlà àmọ́ rí tú lábẹ́ rẹ̀ òun náà ní gbólóhùn yìí sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àwọn àfáà wa ní kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ọ̀rọ̀ tó bá sọ a lè pé ní Kùránì ni a sì lè pé ní Kùránì láti rí ni. Àmọ́ bàbá ti gbé Al-Kùránì tán òun náà lọ tẹ̀lé torí pé Ànábì ò ní sọ̀rọ̀ fẹ́nu àfi tọ́lọ̀ ń bá ní ó sọ sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba tó wá rán Ànábì iṣẹ́ ọkọ Ànábì ọyọwọ́ ń bẹ̀ ó rèé ní rírè tó yè kóró. Èyí ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdíìsì míì tí ó fẹsẹ̀ múlẹ̀ bẹ́yìn náà bá ti ń kalẹ̀ rí pé sànábì sì lè so eléyìí sá eléyìí kò dájú pé rọrùn Ànábì ni sallallahu alayhi wa sallam. Àwọn inú àwọn karama àti mùjísà tí ń bẹ ní ọ̀rọ̀ Ànábì òun náà ní ká sọ̀rọ̀ díẹ̀ káwa rí ọgbọ́n kọ́ àárọ̀gbọ́n tayé kọ́ àá sì rí tàlùkì àmọ́ náà kọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá wọ̀rọ̀ péréte yìí. Yassiru wala tu'assiru wabashiru wala tunaffiru. Bàbá wo kẹ́lìmà náà ó ṣe é kà ó sì ló ń kà. Káwa pé àwọn àfáà wá ṣe odidi tíra àwọn míì ṣe ojú ewé tíra láì mọye lérí gbólóhùn bíi 4, 5, 6 yìí sallallahu alayhi wa sallam. Àfọ̀jọ̀gbọ́n kan àfáàmì Kamaruddin òun náà bọ́ síbi hadith Ànábì wa Muhammad yìí ó tu
àfáàwà wo ni àfáàwà Ahmad bin Asim al-Antaki rahimahullahu ta'ala. ó ní fa awwalu ma abda fabil hamdi lilladhi fa awwalu ma abda fabil hamdi lilladhi barani lil islami idh kana bariya lil islami idh kana bariya ó ní wasayyarani idh sha'a min nasli adama wasayyarani idh sha'a min nasli adama walam aku shaytana minal jinni atiya walam aku shaytana minal jinni atiya. ó wá ní fa ahwaju ma kunna ila wasifi dinina ahwaju ma kunna ila wasifi dinina fasara ghariban muhishal aliqasiya fasara ghariban muhishal aliqasiya ó wá ní fa indi min al akhbari ilmun mujarrabun fa indi min al akhbari ilmun mujarrabun faminhu bi ilhamin wa minhu simaiya faminhu bil ilhami wa minhu simaiya wa ukhbiru akhbaran taqaddama ahaduha wa kayfa badal islamu idh kana badiya وكيف بدا الإسلام إذ كان باديا وكيف بدا الإسلام إذ كان باديا وكيف بدا الإسلام إذ كان باديا وكيف نما حتى استتم كماله وكيف نما حتى استتم كماله وكيف ذوى إذ صار كالثوب باليا وكيف زوى إذ صار كالثوب باليا أما نكمل جادا دوم بنو أول ما أبدا أفا ìjọ tó náà fẹ́ sọ̀rọ̀ nípa Islam gẹ́gẹ́ bí n ta fẹ́ sọ yìí. ó ní wọ́n tó fẹ́ máa gbọ́rọ̀ yìí àti wọ́n tó fẹ́ máa sọ̀rọ̀ yìí ó ní tó ọba kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni wọ́n náà dúpẹ́ fọ́lọ́run. àkọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run ni ọba wo ọba tó ṣe pé bàrá ní lílì ìsìlámì. bàrá ní lílì ìsìlámì kana bariya. ọba tó wọ̀ mí lẹ́wù Islam tó ṣe mí lọ́ṣọ̀ọ́ pẹ̀lú Islam tó fi rọrùn sínú ayé mi pẹ̀lú Islam ẹ̀yin náà jẹ́ àwò ẹ̀sìn wo ló rọrùn bí Islam ẹ̀sìn wo ló yáàyè bí Islam ẹ̀sìn wo ló ṣọ̀ṣọ́ bí Islam afáàmì Kamarudin. wàṣọ yára ní iléeṣẹ́ mi náà sílẹ̀ ádámà. kọ́ tó wá lọ bẹ̀rù ìrọ̀rùn Islam tí ń bẹ nínú Islam jẹ́ ká mú díẹ̀ wá. bàrá ní lílì ìsìlámì. ìdìkà ànàbàríyá. ìdìkà ànàbàríyá. kò sí pé bí n bá délé ìjọsìn mi mo lè jọ́sìn bí n bá ń lọ tí mo sì gbọ́ Allahu Akbar Allahu Akbar gbogbo mọ́sálásí tí ń bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń bẹ lẹ́ẹ̀kan náà sàlùwàlá máa kírun lọ ìrọ̀rùn kájù yìí ní lọ kò rí bẹ́ẹ̀ nú àwọn ẹ̀sìn nínú àwọn ìjọsìn míì tí wọ́n láwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká fi yé àwọn mùsùlùmí torí pé lójú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì lójú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà tí ọmọ tí jẹ́ Islam wọ́n wá rò pé n tó nira ní Islam lójú ẹlòmíì wọ́n rò pé ìwà jàgídíjàgan ìmọ̀ dẹ̀jẹ́lẹ̀ ìmọ̀ bàtẹ̀yàn jẹ́ ìmọ̀ nìyàn la nínú Islam ló wà tó sì jẹ́ pé Ìsìláàmù níta ń pè bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn tó gbàfà fọ́lọ̀ ń tányányán tó dúpájú sẹ́lẹ̀ fọ́lọ̀. lil Islami idh kana bariya. ọba tó wá ṣe báyìí àwa náà dúpẹ́ fọba náà torí pé ní tọ́lọ́
tọ́lọ́run ọba fi yé ńgbà tá a bẹ̀rẹ̀ muqaddima lónìí àwa ni alhamdulillahi alladhi hadana li hadha ó wu Ọlọ́run ló fọ̀nà mà wá ló jẹ́ àmúrin nàta rìn yìí ẹni tá ń pè náà tó ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò tí ì ṣetán tí ó fi yé ni bẹ́ẹ̀ bá ní ẹlòmíì tẹ́ bá sọ pé wá kírun wá ṣe ìsìláàmù wa ni wàláhì bẹ́ẹ̀ ti ń ṣe máa wù mí àmọ́ tó nira jù ń bẹ́ẹ̀ òun náà ni kó jẹ́ pé ẹ̀ẹ̀márùn tá a bá fẹ́ kírun yìí láwa fọwọ́ láàfọ ẹnu láàfọ ojú láàṣẹ̀ṣẹ̀ fọ ẹsẹ̀ àfàmì Kamaruddin ẹ dákun eléyìí ni ìnfààní Ọlọ́run ni àbí ìnfààní ara wa nígbà kòrónà dé ní ìsìn kálukú ọ̀fọwọ́ àfọwọ́ àbá àfọwọ́ abomú àbá abomú la ilaha illallah awwalu ma abda fabil hamdi lillazi barani lil islami idh kana badiya oni wasayyarani idh sha'a min nasli adama Ọlọ́run ní òfin mi náà sínú ojú àwọn ẹranko ó ní wà ní ọmọ àrọ́mọdọ́mọ bani Adam ọmọ Ànábì Adama wàlápàkù ṣàìṣàánà ń ò tún wájò tọ Ọlọ́run minali jinni àtìyà àbá tọ́ta kò àṣẹ Ọlọ́run tó ní ìtọ́lọ́run ló ń kó òun ṣe yí òun ní í ṣe máa gbogbo ẹni tọ́lọ́run bá ní kí ìsìláàmù ìmọ́lẹ̀ ìsìláàmù ọmọ bẹ lára rẹ̀ wọ́n náà sọ pé alhamdulillah fàáhàwádù máa kùnà ìdáwọ́sí mi nínà àfáàní ta ní ìdìjú lásìkò tá a wà yìí fàáhàwádù máa kùnà ìdáwọ́sí mi nínà ó yẹ ká fi ẹ̀sìn wa ká fi yé àwọn èèyàn kí ni jẹ́ Islam ìrọ̀rùn wo ní bẹ́nu Islam adùn wo ní bẹ́nu Islam fìkìn wo ní bẹ́nu Islam ó yẹ ká fi yé àwọn èèyàn. Fasara gariban muhishale ahalika ṣíyá. Islam wá di àjòjì tá a dá mọ̀mọ́ muhishale ahali ń wá ń dẹ́rù bá gbogbo èèyàn kọ́ sí àwọn èèyàn wá rò pé Islam lé ní gbogbo eléyìí ó yẹ ká ṣàlàyé fáwọn èèyàn. minal akhbari abánimọ́dàmú jìnnà ń ó fún ọ ní ro díẹ̀. Ilmu mujarrabun. Àwọn àmà tí mo sì fẹ́ máa ṣàlàyé fún ọ́n pa rẹ̀ yìí mujarrabun ìtọ́ kọ̀nfàmù ni tó gbó dédé ní ilé àmì wà mí ní òun sì máa ìyá. Àfààní májè kọ́mọ́dà bíi pé ìyìnra mi ìmí ń bẹ tẹ́mi náà bá lákọ̀ọ́lẹ̀ o ìmí sì ń bẹ tó jẹ́ pé Ọlọ́run ló nù mí mímọ́ rẹ̀ pé bó ti rí ni máa wí. Ó wá ní ukhbiru akhbaran. Ukhbiru akhbaran. Takọ́dámà ọdún mọ̀ fẹ́ máa fún yín nírò nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ṣáájú. Wa kayfa badal islamu idh kana badiya. Ó ní ẹjẹ́ akákẹ́sẹ̀ tí wá padà àwọn mùsùlùmí tòní bóòlù ìsìláàmù ṣe bẹ̀rẹ̀ lánàá ńgbà tí ìsìláàmù ó bẹ̀rẹ̀ kayfa bada bóòlù ó ti bẹ̀rẹ̀ hadith anabi Muhammad kan sallallahu alayhi wa sallam idh kana badiya. anabi ní bada al-islamu ghariban nígbà tí ìsìláàmù ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lájòjì tí ò yáwọn èèyàn fasayaudu ghariban kama bada anabi níbi ìsìláàmù tí wá bẹ̀rẹ̀ lájòjì yìí tó bá padà yá máa mọ orúurú zaman bọ́jọ́ máa ń gerí ọjọ́ tọ́dún gerí ọdún tí gbàngorí ìgbà ìsìláàmù ó padà sí bí ó ti bẹ̀rẹ̀ o fatuba lil ghuraba anabi ní eríire ńlá fáwọn ẹni ire tó bá ṣẹ́kù ńgbà náà tí ìsìláàmù wọn ò yin gẹ tí ò mẹ́hẹ tí ìsìláàmù tó dúró dáadáa lọ́dọ̀ wọn eríire àlìjánnà túbá oríire tí ò ní pẹ̀kún kọ́ máa bá wọn ọlọ́mọsá kàwá náà kúnnú wọn. Ukhbiru akhbara taqaddama adnuha wa kayfa badal islamu idh kana badiya. ó wọ́n ní wa kayfa nama. nama hatta tastatamma kamalu. Àfáàní lọ wádìí ńgbà tí ìsìlámù bẹ̀rẹ̀ ìjọ tó bẹ̀rẹ̀ náà kan bẹ̀rẹ̀ sí pèrún àfáàní Kamaruddin. Akramakumullah. ìjọ tó bẹ̀rẹ̀ náà kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa yọ sàká. ìjọ tó bẹ̀rẹ̀ náà kọ́ ni májẹ̀mú pé túláàsì ní kẹ́ ẹ lọ hajj ìjọ náà kọ́ bẹ̀rẹ̀. ìjọ tó bẹ̀rẹ̀ náà kọ́ ló bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pé ó yẹ gbóhùn sókè kẹfì ìsìlámù hàn. Wa kayfa nama hatta statamma kamalu. Wa kayfa zawa idh sara kasau bibaliya. Wa kayfa zawa idh
dàbí irúgbìn tó rọ ó ẹ̀gbọ́n mi yé tó gbẹ tí ò wá ládùn kankan mọ́ àfààní májì ọyọ lẹ́nu àsọlẹ ànábì ni ànábì ni bí ó ti máa rí nù ni àwa wa padà síbi pé n ta ní ìdìjú lásìkò tá a wà yìí àwọn ọmọ wa ni àwọn ìyàwó wa ni mọ̀lẹ́bí wa ni àdìsí ànábì ni ẹ wá jẹ́ á lò ànábì ni yẹsìrù wàlà tó àṣírù ẹjọ́ yà àwọn èèyàn pé ìsìlámù ẹ̀sìn rọrùn ni o wàlà tó àṣírù ẹ má jẹ́ wọn ó rí ní ìpínlẹ̀ rí pé kọ́mọ ìnira máa ń bẹnu ẹ̀sìn yìí o ìkànnù wàbàṣírù ẹ máa fún àwọn èèyàn ní ròdùnú wàlà tùnàfírù ẹ má lé àwọn èèyàn kúrò nínú Islam gbọ́dọ̀ méjèèjì yìí àwa lọ́nu Kùránì ǹjẹ́ àárí àbáàrí àfàmì Kọ́mọrùdín sọ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. sọ pé yuridullahu bikumul yusra. yuridullahu bikumul yusra. wala yuridu bikumul usra. wala yuridu bikumul usra. àyà kanu bàbá wọnú Suratul Baqara àyà 105 Ọlọ́run ṣàlàyé fún Ànábì ń bẹ bẹ́ẹ̀ ipe yuridullahu bikumul yusra. yuridullahu bikumul yusra. Ọlọ́run ní èmi Ọlọ́run n ò torí ìnira dá yín sí o torí kí n lè jẹ yín yà dá yín gbogbo tí n fẹ́ fún yín yányán gbẹdẹmukẹ ìrọ̀rùn ní wá lèmi Ọlọ́run fẹ́ fún yín. wala yuridu bikumul usra. wala yuridu bikumul usra. gbogbo tí ó ní í la èmi Ọlọ́run ò tiẹ̀ dá ìfẹ́ pẹ̀lú yín rárá. Ọlọ́run bá fẹ́ nira pẹ̀lú wa ni bàbá ńlá wa Ádámù ń gbọ́ wa nù ọgbà Jánnà níjọ́ náà lọ́hùn Ọlọ́run ní wa mo fẹ́ ni tí ó máa ràn ọ́ lọ́wọ́ ọ̀dà ìyàwó rẹ̀ Háwà wọ́n máa bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ó máa ràn án lọ́wọ́ ìdẹ̀kùn kájù yìí ní lọ. yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha nínú ẹgbàá wa kan tá a gbà wá látọ̀dọ̀ rẹ̀ tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa ìyá ńlá wa ni ma khuyyira kana rasul sallallahu alayhi wa sallam ma khuyyira bayna shay'ayni illa ikhtara aysarahuma ma lam yakun ithma aw kama qala sallallahu alayhi wa sallam. Ànábì ní ìyá ńlá wa ń jẹ́ kó yé wa pé Ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run ò gbé òfin méjì àbí nǹkan méjì síwájú rẹ̀ pé eré Ànábì afẹ́kọ̀ mú kan nu méjèèjì yìí fún ọ àti fáwọn àlèhùnmọ̀ rẹ̀ illa ikhtara aysarahuma èyí tó rọrùn jù pátá nínú méjèèjì iná l'Ànábì ọ̀fọ̀ ní ó mú ní ó ní eléyìí ló tẹ́mi lọ́rùn Ọlọ́run ma lam yakun ithma tí èé bá ṣe pé yìí tí Ànábì fẹ́ mú tó rọrùn yìí ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ àbó lè kórí ibú bá wa èyí ni a ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ o torí káwọn èèyàn máa mú gbólóhùn àdìsí Ànábì àkọ́kọ́ yìí yẹsìrù wala tó àṣírù ẹ mú dẹkùn wọnú ìgbésí ayé èèyàn ẹ má fara nìyàn kó mọ̀ wá jẹ́ pé téèdérí ẹ̀ṣẹ̀ téèdérí ntọ́lọ̀wọ̀ fẹ́ náà láwọn ní ìsìlámù ẹ̀sìn rọrùn nínú kò sí nǹkan kan bẹ́ẹ̀ kọ́ o a ṣàlàyé eléyìí náà lẹ́kùnrẹ́rẹ́. yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. èyí tá a kà yìí àdìsí tá a kà tán yìí Imam Bukhari wọ́n gbà wá nù Sahihu wọn Sahih Bukhari ẹ̀rí ń bẹ̀. afáwa Ibn Usaymin rahimahullahu rahmatan wasi'a ọlọ́mùbá yọ́nú sí wọn. àfáà ní ọ̀rọ̀ tí wọ́n wí yìí kó lè yí ọ dáadáa jẹ́ ìsàlàyé rẹ̀ fún ọ. idha kana laka tariqan ọ̀nà méjì wà ńlẹ̀ ila al-masjid tọ́ọ̀lẹ̀ tọ̀lọ́ mọ́sálásí ahaduhuma sa'ab ìkànnú ẹ̀ òkè wà ń bẹ̀ ọ̀pọ̀ tí ń wákè lọ́ máa sọ kalẹ̀ fihi hasa àwọn igi ẹ̀gún ó wà ń bẹ̀
wa ahjar àwọn òkúta ó wà ńbẹ̀ àwa rí ọ̀nà kejì òun tiẹ̀ sahlun ọrọ̀rùn ó tó yá tálákọ̀ọ́kọ́ yìí tó ń ti gbogbo wàhálà tí ń bẹ ńbẹ̀ yìí ó tó jìnnà bàbá wa Ibn Usaymin ó ní ẹ̀yin tí ń bá sọ̀rọ̀ yìí èwo lẹ́ múnú méjèèjì àríjọ́ náà lọ́hùn àwọn tí wọ́n sọ fún bàbá pé kí ládàá owó lè bá a pọ̀ tá a bá gba bí ó jìnnà nì torí bí ànábì ṣàlàyé fún wa pé gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan téèyàn bá ń gbé tó fi lọ́ọ́ dé ibi tó ti fẹ́ jọ́sìn ó níye ládàá tí wọ́n kọ́ lẹ̀ fún bàbá ní bẹ́ẹ̀ ni màkọ́sídù ṣẹ̀ríà ìdí ìsìlámù àti ṣẹ̀ríà ìsìlámù gbé kalẹ̀ àdìsí ànábì yẹ̀sírù wàlà tó àsírù ni bàbá wa kànjọ́ náà lọ́hùn ànábì bàbá wa ń sọ fún wọn pé kò yé yín ni ọ̀dà ẹni ọgbà bí ọ̀nà ẹ̀gún tọ́gbà bí ó jìnnà ẹ̀ ń wá ń ṣe wàhálà yìí bẹ́ẹ̀ títí ìdíwọ́ wà lọ́ọ́ di lọ́wọ́ kó tó wá dé mọ́sálásí wọ́n ti parí ìhun pẹ̀lú ẹni tó gba bí ìrọ̀rùn tó sì jẹ́bi tó kúrú tó wá tètè dé mọ́sálásí lásìkò tó yẹ kó dé mọ́sálásí ó tún yan náfílà ó bá wọn kí wọ́n gba ẹ̀san ta ló wúlò jù náà méjèèjì wọn náà ọ̀rọ̀ yìí ò rújú. Allahu bikumul yusra wala yuridu bikumul usra. ẹ̀yin náà jẹ́ agbé sínú làákàyè èwo ló rọrùn jù méjèèjì èwo ló sì wúlò jù àwa ni èyí tẹ́ wí kán yìí òun ló wúlò jù o àbá ni wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà tó rọrùn tí wàhálà òsì sí ń bẹ̀ tó tètè débi tó ń lọ tó fi lọ sí náà lásìkò èyí òun ni ọmú òun ló jẹ́ pàtàkì àtẹ̀yìn àtàwa náà Islam Ọlọ́run jí ó yé wa lánàá báwọn àgbàlagbà ti ṣe ọ̀tọ̀ lónìí bó o wá ní àlàyé ń bọ̀ lérí ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ àtẹ̀yìn àtàwa náà Ọlọ́run jẹ́ agbẹ́sìn yé o ọ̀là amínà ọ̀là amínà ọ̀là la hawla wala quwwata illa billahil aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. afẹ́mi Kamaruddin Karamakumullah. ọ̀rọ̀ táwọn wí yìí ibi tí wúlò rẹ̀ ó ti wúlò ẹjẹ́ wọnú àyà mi nínú Suratul Hajj Ọlọ́run ní wa ma ja'ala alaykum fid-dini min haraj èmi Ọlọ́run gbogbo tí ó ní í la n ò fi kọ́ yín lọ́rùn nú ẹ̀sìn o bàbá tó wọ àyà mi Ọlọ́run ní la yukallifullahu nafsan illa wus'aha. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. La yukallifullahu nafsan illa wus'aha. Ntọ́ lè jẹ̀mí lọ Ọlọ́run ọ̀làbọ̀ alọ́run kí n tú yìí díẹ̀ ẹjẹ́ wo àwẹ̀ lápèjúwe tá a máa gbà bọ́lá ń bá tú láàsì wa pé gbogbo ẹni oṣù náà bá ti bá láyé tí ó bá gba àwẹ̀ yóò jẹ ìyà kí n afẹ́ ṣe fọ́lọ́run àlèmú Ọlọ́run wa ní man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra gbogbo ẹni tó bá jẹ́ pé ó wà lérí àìsàn aw ala safarin àbọ̀ wà lérí ìrìn àjò irú àwọn ẹni bẹ́ẹ̀ kún wọ́n fọ́ àwẹ̀ ẹlẹ̀ la hawla wala quwwata ẹ dákun ìrọ̀rùn wo ló tó léyìí ọba tó ní wa tó lè mú wa ọba nítorí ọba ní ìrìn àjò yóò ti mú nira kan wá fún ọ àkáwé ó tó máa wá bẹ lára rẹ yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. Yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. ẹ dákun èyí ni ẹjá jọ máa yá àwọn èèyàn Ọlọ́run ò fẹ́ wa fún
ìnira o. La yukallifu Allahu nafsan illa wus'aha. ìkànnù ọ̀rọ̀ ní bí òtútù bá mú bọ́ọ̀ bá lè fomi tútù ṣàlùwàlá fi gbígbóná ṣe omi tó lọ́wọ́rọ́. La yukallifu Allahu nafsan illa wus'aha. ẹni tó fẹ́ lọ hajj ó ti múra hajj tán ó wá jẹ gbèsè Ọlọ́run ní yọ gbèsè ń bẹ bí hajj ọba ṣe ń lọ mọ́tò fi wá bá mi ìní bó ọ wílé rí ẹ̀. La yukallifu Allahu nafsan illa wus'aha. irun tá ń kínu bẹ́ẹ̀ ọba lè kírun ní dùó mọ́ Ọlọ́run ní bọ́ ọba jòkó mọ́ gbà lọ́wọ́ rẹ bọ́ ọba tó fi ìhàlélẹ̀ tó kí ní ìhàlélẹ̀ náà mọ́ gbà lọ́wọ́ rẹ bọ́ ọba romi ṣàlùwàlá eléèpẹ̀ ìsìláàmù rọrùn púpọ̀. La yukallifu Allahu nafsan illa wus'aha. a rí i pé lónìí àti wàá máa yẹ ọ̀sọ́jọ́ sọ́lọ́ minal ulama man tashaddada al-amra àwa fà ó le kankankan láti lè rí i pé káwọn èèyàn ó rí i pé àwa ni à ń sin lọ́njù àwa la dáa jù nínú àwọn èèyàn ní ìtọ́ yàtọ̀ fún ọ̀nà tí àwọn ahlu sunna wal jamaa tí wọ́n rìn ó yàtọ̀ fún ìfẹ́ inú lókùn tí kálukú ń tẹ̀lé lónìí a sọ̀rọ̀ àwọn olóko tó wù wá a wà rí i pé lábẹ́ ọkọ̀ yìí ìwà ìsìláàmù kan wá sí lábẹ́ rẹ̀ à ń fara nira wa ni ó wá di pé àwọn èèyàn tó fẹ́ máa wọnú ìsìláàmù lónìí wọn ò wá wo ìwà wa mọ́ ẹni ó bá wo ìwà mùsùlùmí lónìí àti wọnú ìsìláàmù ó sì nílà. La yukallifu Allahu nafsan illa wus'aha. sàkátọ́lọ́ ni a máa yọnu ni ẹ̀ẹ̀kan lọ́dún ni ẹ̀yìn àwọn míì oṣooṣù wọn ayọ̀ tiwọn àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ni wọ́n rọrùn tó Islam àmọ́ àti wá fà á lé kan ti mú kọjá bó ti yẹ àwọn èèyàn wá ń sá tànàbí sì ní bashiru wala tunafiru bá a fà kan bá gbé wá sí kalẹ̀ bọ́ ọba ṣe yìí ọwọ́ náà bọ́ ṣe tọ̀hún ọwọ́ náà kọ́ á sì ń dá ṣe tá a fi rálì jẹ́nà kan tí ó jáde lẹ́nu rẹ̀ ó lè fi wá àti nì ó lè jẹ́ wá sí 30 ìṣẹ́jú àbí wákàtí kan iná ní ọ̀wá pín fá tí ó fi parí wá sí nì. La yukallifu Allahu nafsan illa wus'aha. ẹ dákun bá ẹgbẹ́ bá nàbì ti bẹ̀rẹ̀ rẹ̀ ní ẹnìkan ò ní sẹ̀sìn náà pẹ̀lú ànábì o Ọlọ́run ní walau kunta fazzan galizal qalbi lanfaddu min hawlik. Walau kunta fazzan galizal qalbi lanfaddu min hawlik. Ọlọ́run ní rẹ̀ ànábì tọ́ọ̀bá lọ kanra ni tọ́ọ̀ ṣe é súntọ̀ tọ́ọ̀bá jẹ́ ni tó jẹ́ pé ó le kókókó ni tọ́ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ní wa bima rahmatin minallahi linta lahum. Wa bima rahmatin minallahi linta lahum. Kí àwọn Ọlọ́run tá a ṣe fúnra ànábì ají ọdún súnmọ́ àrọ̀ fún gbogbo ẹni tí ń bá ń bẹ pẹ̀lú rẹ̀ bá a ti rọ̀ fún èèyàn àrọ̀ fáwọn ẹranko àrọ̀ fún gbogbo ẹ̀dá Ọlọ́run tá a dá sérí ilẹ̀. Wa bima rahmatin minallahi linta lahum. Walau kunta fazzan galizal qalbi lanfaddu min hawlik. àwọn èèyàn wá di pé wọn ò wá lo àwọn àyà yìí mọ́ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹ̀ka lọ́wọ́ fẹ́ jọ́sọ̀ ànábì ni wọ́n ẹ̀ máa wá mọ́sáàsì dédé wọn ni ìmáàmù wa bọ́ bá bẹ̀rẹ̀ rákà àkọ́kọ́ ó ní tí èkì nínú súrà ànábì ni tí wọ́n ń ṣe wọ́n dá àwọn sàábẹ̀ kan wá déjúwájú ànábì ní ẹni ò jẹ́ mọ́sálásí ó kún mọ́ minkum alimunafirin àwọn tí wọ́n léèyàn nínú ẹ̀sìn wà nù yín o ànábì ọ̀dà akọ ẹnìkan sallallahu alayhi wa sallam hada uslubu ahli sunna wal jamaa gbogbo jáde àbá ti gbé wá àti ìta ti ń dákọ ẹgbẹ́ ní báyìí là ń bá wí kò sí wá sí mọ́nù ni ń búyàn nu ọlọ́mọ́sàdì ó yé wa ànábì wa ní ẹ mú rọrùn bá ẹ̀sìn àfàmì Kọmọrùdín ńgbé èèyàn fẹ́ kí magribi rákà àkọ́kọ́ wá ké Suratul Baqara min alif lam mim ila akhirih ọwọ́ parí ẹ̀ abọ́sí rákà ẹlẹ́ẹ̀kejì ọbọ́sí alì òmùránà àfà mọ́sálásí ó tù. Fabima
القلب لانفضوا من حولك. ẹ jẹ́ wò Islam sísẹ́mù táwọn èèyàn wá ń lò nígbà míì ó rèé ẹni tá a fi jẹ ìmáàmù bóyá ń ṣe tàfíìs ń hà alukur'an ó fẹ́ máa ṣe mùtọ́lá ó fẹ́ máa ṣe mùzákàrà àwọn àfirú ẹni bẹ́ẹ̀ jẹ ìmáàmù àwọn nǹkan tó ń hàn òun fẹ́ máa wá kà kọ́ mọ́ bá a lọ dákun olóko àfà irú bẹ́ẹ̀ gan-an nígbà táwọn àfà tó tu désàlẹ̀ wọ́n lè yòó ní ládá lérí gúngùn tó gùn mọ́ torí ipá níyàn tó ń fi ń ka ni àníyàn láti fi ṣe mùrọ́jà ọ́ láníyàn pọ̀ ń ṣe mùrọ́jà ọ́ sì láníyàn kùránì tó ń kà àmọ́ gúngùn tó gùn ni ó ti kó nira báwọn èèyàn. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. inú májẹ̀mú ìmáàmù ó gbọ́dọ̀ wo àwọn olóúnjẹ ìmáàmù fún àgbàlagbà ń bẹ nú wọn arúgbó ń bẹ nú wọn ẹni tá làáfíà rẹ̀ kò tó sì fẹ́ jẹ́ nfààní jàmá ń bẹ lẹ́yìn ìwọ wá fẹ́ tọ alukurani ń tiẹ̀ lọ́ba nàmá lọ́ ń ké rárá lọ́ ń fà á tíìn ńgbà tí ó bẹ dijọ́ mélòó àfà mọ́sálásí yọba máa jòrò díẹ̀díẹ̀ wá mọ́sálásí wọn ní tọ́sẹ̀lẹ̀ ńbẹ̀ mo ní máa kí lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀dọ̀ wa ńbẹ̀ ni inú ilé ní ti ń kí ni ńgbò rí pé bò ń bá dúó òun ó dúó títí orí ọ̀fẹ́ ilé kẹ́lòmí wọn máa rọ mi lé lérí ṣé ìsìlámù náà lélẹ́yìn ni. فبما رحمة من الله لنت لهم. ọ̀rọ̀ tá a bá wa ní a sọ̀rọ̀ lélẹ́rí yìí bí ọba lónìí nù o ẹni ọba kan ká tún bẹ̀ ṣe ni. غليظ القلب لانفضوا من حولك. ẹni ọba fẹ́ ṣe tìláwà bọ́ bá dàrin òru tó bẹ̀rẹ̀ náfìlà kọ́lá bọ́ bá jẹ́ pé odidi kùránì kan lọ́ba fi yàn án alahasbi kò wátàkà bọ́ọ̀tì lágbára ọ̀hún sì fi ń ṣe rọ́gbà ní ẹnìkan ọ̀tako àmọ́ ọ̀hún kírun fáwọn èèyàn ọ̀hún àwọn tó tò sẹ́yìn rẹ̀ bó ni wọ́n wà Ibn Mas'ud ọlọ́mọsàbá yọ́nú sí alọ́lọ́nu mọ́sálásí ọwọ́ adébẹ̀ ọwọ́ abá wọn ọba wọn jama'atan àwọn àjọ kan bẹ̀ nazamu alhalakot wọ́n wá pínra wọn ní dáírà wọn kójọ nínú ìkójọ kọ̀ọ̀kan àfà kan wá jẹ́ lérí wọn bẹ̀ òun máa sọ fún wọn pé nísìnyí ẹ̀sẹ̀ la ilaha illallah 100 kan astaghfirullah 100 kan kíní báyìí 100 kan Ibn Mas'ud wa ni èwo lẹ́ ń ṣe yìí wọ́n ní kí ládàá ó lè bá a pọ̀ náà ni kóore ó lè pọ̀ náà ni kẹsàn-án ó lè bá a pọ̀ náà ni la ilaha illallah Ibn Mas'ud fa ankara alayhim dhalik ndá ń ṣe èyí ó ní ọba súnà mu ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ faqalu wọ́n wá ń sọ fún Ibn Mas'ud pé àǹtí ṣe kíní yìí bọ̀ pé ndá sì lérò ní pé ma aradna illa al-khayra kóore ó lè bá a pọ̀ náà ni àti rí pẹ́sẹ̀ pọ̀ là ń fi ń dá àwọn èèyàn àti rí pé àwọn èèyàn ọ̀lẹ ni wọ́n là ń fi ń sọ iye tí wọ́n ó ṣe faqala lahum ẹgbẹ́ kí ni Ibn Mas'ud sàlàyé fún wọn ni oníkàm min muridin lil khayri lam yusibuhu ọlọ́mọ́sà bá yọ́nú sí wọn oníkàm min muridin lil khayri mélòó ẹni tí ó máa ní àníyàn pé kí n lè rí oore kọ́wọ́ mi ó lè tẹ́ndé ń wá yìí ní fi ń ṣe nǹkan àmọ́nà tó gbà ní lámúyù síbùhù tó ti gbogbo wàhálà rẹ̀ náà ọwọ́ rẹ̀ ò ní padà tó náà ni. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. àbá mi Kamaruddin lẹ́nu gbàtà dáyé yìí àwọn bàbá kan lánàá ọlọ́run mọ́sà bá kẹ́ wọn ọlọ́run kó bá wa ṣe kí ni o kó bá wa kẹ́ wọn wá sí lé kán àfà la ilaha illallah tí wọn ò lo hadith anabi Muhammad yìí àwa rí i pé níkànnì ayé ìmí inú wọn èyí tàzàrà amma qaddam inú àwọn nǹkan míì tí wọn ti wí síwájú àwọn náà tún wá padà tún un ṣe ọ̀nì mọ́ àpèjúwe bíi mẹ́ta wá alákọ̀ọ́kọ́ arínú àwọn bàbá yẹn ni bẹ́ẹ̀yàn bá kọ́lé tó bá kàn ní páànù tójò máa rọ̀ sínú ẹ̀ kíkì ọlọ́run máa wọ bẹ̀ yóò wọ̀ náà
àbá mi Kamarudin ṣe ní àpèjúwe àkọ́kọ́ àpèjúwe ẹlẹ́ẹ̀kejì ẹni ó bá kọ́lé tán tó kùn lọ́dà kò ní jẹ́ kí àwọn aláǹgbá àwọn aláàmú orí bí rọ̀ lára rẹ̀ kún ọ̀rọ̀ oorun sùn ara rẹ̀ ilé náà máa dán irú ẹni bẹ́ẹ̀ yọ̀wọ̀ ná àtúgbò lẹ́nu ẹlòmíràn gbogbo yìí jáde ń wí ní kékeré ni ẹni ó bá jẹ búrẹ́dì torí pé nù ní sẹ́jẹ́ fi ń ṣe búrẹ́dì ntọ́jẹ mọ́ bíi ọtí wà nú ẹ̀ yọ̀wọ̀ ná iná wà pọ̀ lọ rẹpẹtẹ àfáà mi Kamarudin ẹlòmíì tó bá débi pé gbogbo ẹni ọba tó gun kẹ̀kẹ́ tó bá fi ti àwọn dábọ̀ Ọlọ́run lérí ilẹ̀ mọ́lẹ̀ ó ti pẹ̀mí yọ̀wọ̀ náà ọ̀dà nínú wọn náà àfáà mi Kamarudin àwọn èèyàn ń gbọ́ wá sí wọn ìbẹ̀rù Ọlọ́run sì ń lékún lẹ́mí àwọn èèyàn irú àwọn bàbá tí wọ́n ń pẹ́ bẹ́ẹ̀ yẹn bá kọ́lé tó bá kàn án yọ̀wọ̀ náà Ọlọ́run padà wá kádàrá àwọn ọmọ wọn náà wá yàn wọ́n wá kọ́lé páànù bàbá mi ń sàmà àti kùn ẹnu yín náà láti gbọ́ ọlọ́mọ́sàjárí gbẹ́sà láwọn ọmọ kéwú tó láyà bàbá ǹjẹ́ lè gbénu ilé yìí kí Ọlọ́run ọ̀sọ̀kalẹ̀ sínú ilé wọn ni wá sí ìtìgbà yẹn nu bàbá kọrú eléyìí á padà fi yí àwọn tí wọn ṣe mùsùlùmí pé ìdùnnú àti oore ń bẹnu ìsìlámù ni agbé ògo ìsìlámù yọ. Bima rahmatin minallahi linta lahum walau kunta fazzan ghalizal qalbi lanfaddu min hawlik. ẹni tí ó ní bẹ́ẹ̀ bá gun kẹ̀kẹ́ yóò wọ̀ ná ọ̀tẹ̀ dábàá mọ́lẹ̀ ọmọ àwọn wa ra mọ́tò akramakallah ọlọ́njẹ́ àrí yín pẹ́ sáà mọ́tò tẹ́ ra yìí àwọn dábàá tẹ́ mọ́lẹ̀ ǹjẹ́ kò ní pọ̀ báyìí wọ́n ní sọ́ọ̀rí wọ́n wá dá wákà míì ọ̀gbẹ́ wákà wo wọ́n dá wọ́n ní bí káfíìrì ń bá ń kọ́lé tá ò bá rí kọ́ wọ́n bèrè pé láti jọ́ tẹ́ ti ń sàdíìnì kí náà fi ṣe bí káfíìrì bá ń lo mọ́tò tá ò rí gùn wọ́n bèrè pé láti jọ́ tẹ́ ti ń sàdíìnì kí náà fi ṣe Rabbil alamina ọba tó dá wa wáyé a ti mọ̀ pé wàá fún wa láàlì jẹ́nà tó bá dọ̀run jẹ́ àtàyè dàkúnjẹ́ àtàyè mọ̀kẹ́ rẹ̀ Dakunjẹ́ àtàyè mọ̀kẹ́ rẹ̀ dakunjẹ́ àtàyè mọ̀kẹ́ rẹ̀ wọ́n ní bí káfíìrì ń bá ń gun mọ́tò tá ò rí gùn wọ́n wàá béèrè pé láti ọ̀tẹ̀ sí ń sàdínì náà tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí náà kí ni ẹ fi ṣe wọ́n wá dá wákèlé yìí ńgbà náà ńgbà tí gbogbo nǹkan ṣe gbẹdẹmukẹ lọ́dọ̀ tiwọn náà bọ́rọ̀ ti wá rí nù a lè gbé pé àwọn bàbá wa ń jẹ èlò ẹsẹ̀ wọn rìn lọ́mọ́kà ẹ̀dàkùn ìgbésí ayé tí wọ́n á lò ń gbà náà ṣé gbèsè ayé tó dáa ni tó rọrùn ni lóòótọ́ ládàá wọn pọ̀ bígbà náà ti gbànú àfáà mi Kamarudin ẹnìkan ní ṣe fatiwo ni bẹ́yàn bá gun mọ́tò kọ̀kọ́ sí ànábì kìí sọmọ lẹ́yìn ànábì mo ní náà ọ̀là ànábì ògùn mọ́tò mo lẹ́sìn ẹsẹ̀ mélòó lóní ó ní mẹ́rin ọ̀dẹ̀ ní ọ̀nù wọ́n máa rìn káàkiri bí ìgbóná yẹ̀sírú wàlà tó àṣírù ẹ dákun ẹ méjì àmúlé kankan nítorí bẹ́ẹ̀ ni mo fi mú ọ̀rọ̀ àfáwọn tó ní fáwájú má kò ná ilé yìí. fáwájú má kò ná ilá wá sí fìdí nínà. ẹni ọba wa ra mọ́tò táwa torí pé wá ò bọ́bá fẹ́ wọnú ẹ̀sìn ọ̀tá mọ́tò rẹ̀. Allahu Akbar. irú ẹni bẹ́ẹ̀ wà ní kó o máa rìnsẹ̀ káàkiri ọba jẹ́bẹ̀ ẹ̀fọ́ mẹ́sìn. àwọn bàbá àjẹ́ èlò ta ni wọ́n lọ mọ́kà ẹsẹ̀ wọn gbà ẹlòmíì lọ kò dé nínú wọn. àfihàn wa dayé àfihàn nísìnyí àfáà mi Kamarudin kéèyàn wá sọ pé èmi ò ní wo àfihàn tèmi ẹsẹ̀ táwọn bàbá ńlá bàbá wa níjẹ̀ ló fi rìn náà ló ń wọ ènìyàn láàrin lọ. fáwájú má kò ná ilá wá sí fìdí nínà fasọ́ra gariban mo ìṣàlẹ̀ àhàlẹ̀ kọ́ sí. yasiru wàlá tó àṣírù ẹnu bẹ̀ ní anabi wa ni wàbàṣírù ẹ máa dáhùn èèyàn máa rí dùnú wàlá tó nà fírù ẹ máa láwọn èèyàn. tabshira ọ̀nà owó wà lágbà ṣe ìran mélòó sì ni bàbá tiẹ̀ lè ka gbogbo ẹ̀ lónìí ìwọ̀n bá díẹ̀ tá a bá kọ́ ọlọ́run jẹ́ ó yé wa. àṣé ó yẹ ká jí ó yé àwọn èèyàn pé ọlọ́run tó tọ́jú oore ńlá kalẹ̀ bí wọ́n bá sì sẹ́ lọ́hùn kí wọ́n má jà kàn pé ọlọ́run ò lè fẹ́ríjì àwọn tọ́tọ̀ kéwú fún
ìtàn tó wà nù Sahih Muslim tá a sì ti rí àtakò kan fún nípa arákùnrin kan tó pa èèyàn débi 100 tọ́lọ̀ bá mufti àsìkò gbà náà àfa gbà náà ìrì àfa mo ṣe bẹ̀bẹ̀ kí ni ọ ṣe ní òun iṣẹ́ apààyàn lòun ṣe òun ti ṣe débi pé èèyàn báyìí lòun ti pa àfa irú rẹ̀ yọ tó ráforíjì ọlọ́mọ èyí tọ́lọ̀ níbẹ̀ yẹn bá pé ẹ̀mí kan bá bọ́lẹ̀ lọ́dọ̀ èèyàn lásán yọ tọ́ náwó ìwọ wa pa títí dé 100 kó wájú mi àfa bí ọba ti sí dáríjì mọ́ ẹ má jẹ́ ntí lọ lọ́ba sórí àfa náà kalẹ̀ kó kúkú gbọ́gọ́rùn kó wọn máa bá iṣẹ́ lọ la ilaha illallah ó ṣe yí ń tán ẹ̀mí rẹ̀ tó ń sọ fún un pé ṣé wàá bá wà yìí kú náà ni ó tún wẹ́ lómi lọ ọdọọdọ rẹ̀ iye nǹkan báyìí mo ti ṣe ó dọgọ́rùn èèyàn tí mo pa ǹjẹ́ mo lè ráàánú ọlọ́run báyìí ẹni tó ń sọ fún un pé la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'a ńgbà tó ọba tí ìkú ọlọ́run lè ṣàmójúkú wò fún ọ inú rẹ̀ wá dùn irú wà síbẹ̀ àsọdá ká máa ṣe fáwọn èèyàn púpọ̀ wọ́n ní gbọ́ wá gbọ́ ọwá ṣàdúrà fún ẹrú ọlọ́run náà ọwá kó òun wájú ẹ̀ ìkú òun wájú ẹ̀ tó kó òun wájú ẹ̀ àáfàá náà wá kọ pé àmọ́ tí ó dáa jù sọ́ọ́rí bí tí gbogbo èèyàn ti mọ̀ ọ́ lápá àyàn yìí kódà bọ́ tí ẹ̀ jáwọ́ ń bẹ̀ àwọn èèyàn máa rí pápá àyàn náà ní ọ wá dálẹ̀ kọ́ lọ ààyè míì tí wọn ò ti mọ̀ ọkọ̀ wá lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ nínú tàn ó sì múra ẹ̀ ń lọ lójú ọ̀nà ọ̀dà àárín ọ̀nà títa bá dé ọjàde láyé ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ẹni ìkẹ́ni àbẹ́ni ìgẹ̀ nígbà táwọn àfa wa fa lọ fà á bọ̀ níbi tí ìtàn náà padà fẹ́rí sọ àwọn ọlọ́run ní ẹ lọ́ wọn ìrìn àjò tó ti rìn níbi tó ti kú ò kìlómẹ́tì mélòó ni ẹ wá wọn ibi tó kù tí ń lọ mélòó ni èyí tó bá gùn jù ń bẹ̀ ni láàfi mọ̀ bẹ́ẹ̀ ni ìkẹ́ bẹ́ẹ̀ ni ìgẹ̀ ni ọba tó ti mọ̀ bẹ́ẹ̀ ni ìkẹ́ ni tó sì ti ṣe é lẹ́ni ìkẹ́ ó ti parí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run o. rahmatin minallahi linta lahum walau kunta fazzan ghalizal qalbi lanfaddu min hawlik. arákùnrin yìí ńgbà wọ́n wọ̀n àwọn bá rí i pé ìrìn tó ti rìn sẹ́yìn ọ̀pọ̀ jù yìí tó rìn lọ tó kù tí ó rìn lọ tó àwọn màláíkà ní kẹ́ bá gbé ẹ wo ohun tó ṣe ẹsì gbogbo ti ráàánú ọlọ́run àwa náà bẹ ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo àwa tá à ń ṣe tí ọ̀dà ọlọ́run jẹ́ a lè jáwọ́ kó ń bẹ̀ káwá ráàánú ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa fi yàn lọ́kàn balẹ̀ ẹ̀yin tẹ̀ ń sẹ́ lọ́hùn ẹ jáwọ́ ń díẹ̀ o bẹ́ẹ̀ bá ti jáwọ́ ẹ ráàánú ọlọ́run ká sì máa fún àwọn tí wọ́n ń sin lọ́hùn nírò òdùnnú pé ọlọ́run nínú àyà kan àfáàmì kọ́mọ́dù bíi bàdà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim nínú surati Baqara náà ni àyà 25 ọlọ́run ní bashiril ladhina amanu wa amilus solihat àyà 25 sọ pé wa bashiril ladhina amanu. wa bashiril ladhina amanu. wa amilus solihati. wa amilus solihati. anna lahum jannatin tajri min tahtiha al-anhar. kullama ruziqu minha min thamaratin. kullama ruziqu minha min thamaratin rizqan qalu hadha alladhi ruziqna min qabl. Allahu akbar. wa utu bihi mutashabiha. walahum fiha azwajun mutahharatun. walahum fiha azwajun mutahharatun. walahum fiha khalidun. ẹ dákun ẹ̀wọ̀ báyà yìí ti dùn àwọn ariwo àyà yìí kànkà àfiná ẹ bá tó wọnú súrátù Yunus ọlọ́ni alladhina amanu wa kanu yattaquna lahumul bushra fil hayatid dunya wa fil akhirah ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ kánrin àyà tẹ̀kan ọlọ́ni yá ibadiyal ladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillahi inna Allaha yaghfiru dhunuba jami'an innahu huwal ghafurur rahim. àwọn àbá wa ní ọ̀nà tá a gbà dùn yàn nú ká dùnnú nípa àánú ọlọ́run ká dùnnú nípa àforíjì
bọ́lá ń bá tó wá sóore fọ́mọlàkejì rẹ̀ náà fi dùnnú hàn bá a yọ. iná làwọn bá fi ní gbólóhùn ànábì yìí ọ sọ̀rọ̀ ń palì kíámà nípa kádùn yẹn nú nípa tí Ọlọ́run tọ́jú kalẹ̀ lóore ká sì dùn ọmọ ìyá wa tọ́lọ̀ ń bá sóore kádùn náà nú tá a bá dùn nú àáfà yurisul mawadda baynana yóò jẹ́ kí ìfẹ́ kó máa lékún láàrin wa. àfà mi Kamaruddin ní àfitì ètò wa lónìí ìgbésí ayé tá ànábì lò pẹ̀lú àwọn sàhábà ìgbésí ayé tó dáa púpọ̀ ni. níjọ́ kan wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lárúbáwò kò kan ọwọ́ alọ́ba tọ̀ sínú mọ́sálásí àfà mi Kamaruddin ó ṣe kí ni o ó tọ̀ sínú mọ́sálásí làwọn èèyàn bá dìde wọn fẹ́ lọ taari ẹ̀ ń tọ̀ lọ́wọ́ fẹ́ lọ ànábì dàrú ẹ̀fílẹ̀ ẹjọ́ tọ̀ ọwọ́ afarabalẹ̀ tọ̀ tán ànábì wa ni tọ́ ya ẹ lọ kan àwọn omi tó lè so tó jù lọ ẹ fi fọ́ dànù àwọn afọ̀tán ànábì wa ké sí pé wá sọ́ra àyè yìí wọ́n bá dijọ́ mi àìsè bẹ́ẹ̀ à ń kírun ilé ìjọsìn níbí ibi yìí èsè lè tọ̀ bọ́ọ̀ bá fẹ́ tọ̀ ibi àti tọ̀ ònù lọ kàkà ẹ̀sìn lọ kọ́ lọ ọmọ bẹ̀ sallallahu alayhi wa sallam. nínú ẹgbàá wa mi ànábì ni inna hadha ad-din matinun ẹ̀sìn yìí ẹ̀sìn kan ni tó yí tó sì rọrùn fa oge fi yí birifkin bẹ́ẹ̀ bá fẹ́ wọnú ẹ̀ ẹ má wọnú ẹ̀ gidigidi o ẹ wọnú ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé bẹ́ẹ̀ tí wò ó lè ṣe tó ad-dinu yusrun walan yashadu ad-dina ahadun illa galaba afami Kamaruddin afafa ahwadu ma kunna ila wasfi dinina fasara gariba muhishala liqasiya ó ní diga so ma wa tó bá gbẹ́sìn yé ọba béèrè nǹkan kan lọ́dọ̀ ẹnìkan tí ọba yí ọ àbótakò làákàyè rẹ àìwá ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ méjì kan tí wọ́n kú òǹlé ìkan lòun wá máa lọ ìkejì lòun fẹ́ máa lọ sí lọ́hùn ó gbàgbé pé fáàrì fún ní qabla an ta'budun ọwọ́ wá ẹni ọwọ́ máa lọ ọlọ́run fún ní mímẹ́ ẹ̀sìn èyí tí ọwọ́ máa lọ tó lòun sí lọ́hùn káàkiri bọ́wọ́ wá tọ̀ yóò di manu làgán bọ́yàgbẹ́ yóò di manu làgán wọ́n wá ní sa ọlọ́run wá tó ní wọ́n wá pàdé ọ̀rẹ́ rẹ̀ tó wá mà lọ yìí orí ọmọ tó ní ọwà dáadáa ọ̀rẹ́ rẹ̀ kejì tí ó ní wọ́n máa sin náà ni ó ti dọ̀tí àfa kò dùn rí irú ẹ̀ wèrè lẹ́pẹ́ ọ̀rẹ́ mi àtìgbà ti fi rálẹ̀ ọ̀sìn náà ni ó ní ìsìn náà báwo mo ń sin náà jù ọ̀rí tí irun gbà mí ń jọ̀rọ̀ tí gbogbo ọ̀rí pé mo wà dáadáa ni ọlọ́ọ̀sìn náà wọ́n orí bí mo ti rí bí tí mo rí tí gbogbo ẹ̀ balẹ̀ dẹ́dẹ́ ni ó ní wọ́n gan lọ́ọ̀sìn náà ọ̀rí ọlọ́run inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run ọba tó mọ́ ni wọ́n náà wá sọ yìí tó lè tò pẹ̀lú èèyàn wọ́n rọrùn yìí tó ń wá lé mú ni kí ní rùn lára rẹ báwo ni àwọn àgbẹ̀ tó ń yà láti yọ ìyọ̀ ló ń fi kọ́ lọ́rùn yìí àti tọ̀ èé ṣe tọ́ ìyá sílẹ̀ ẹlẹ́ ọlọ́run ọ̀fẹ́ dọ̀tí ilẹ̀ ọlọ́run ẹ̀rá ìmọ̀ kan. fàáwájú máa kunna. nítorí ẹ̀rá nídìí nínú Islam àwọn tó máa ṣàlàyé fún wa pé Islam rọrùn nígbà tó lọ́n fẹ́ kọ́ tílẹ̀ kan náà kọ́ ló kọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni torí pé ó rí i pé ó ti mu wọ́n lómi etí wọ́n mú nù ní etí ẹ fi ń ṣòwò nu ọlọ́run kọ́kọ́ máa yà kan wá ńgbọ̀dẹ lẹ́ẹ̀kejì ọlọ́run ní pé ìmáàmù ni wọ́n lókè àyà tó súnmọ́ ọlọ́run tó kọ̀ díẹ̀ ńgbà tó wá di gbọ́dọ̀ ní pé ìmáàmù ni wọ́n jòkó lọ ní nísìn ẹ jìnnà sí àsìkò náà. ọ̀sán kẹrìbà mú ìṣẹ̀lẹ̀ àhàlẹ̀ kọ́ sí i. àsìkò náà ọlọ́run ti di pé ìgbàgbọ́ wọn ti jiná kóró nítorí ìdí eléyìí gbogbo àwọn tá a bá fẹ́ máa ṣe dáwà àbí wọ́tọ̀ jẹ́ mùsùlùmí náà jẹ́ wọn ó rí ikọ́ lára rẹ̀ pé ìsìlámù rọrùn kìí ṣẹ̀sìn nira kìí ṣẹ̀sìn ìdẹ̀jẹ̀lẹ̀ kìí ṣẹ̀sìn tí máa pààyàn bọ́ bá bẹ́lòmí ìwọkọ̀ lásán yóò sì sú ọ ká tó wá pẹ́ lọ sí hajj yóò sì fi mùsíbà kàn ọ́ ẹ dákun bàbá ń sọ pé alẹ́sìn ẹjẹ́ á fi wà kún o àtẹ̀yìn àtàwa náà ọlọ́mọṣà kọ́ wa máa sì ọlọ́àlùjẹ kan ṣoṣo tọ́lọ́hún subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wassalamu alaikum wa rahmatullah wa barakatuhu. wa alaikum salam wa rahmatullah wa barakatuhu. Allahu akbar, Allahu akbar.
الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله